Ika, laye, laye. Aye binu kan wada kan so mi. Ẹ káàsán o. Aye binu wada se. Àkọ́ àtàrọ̀ sájẹ́ wá. Adúpẹ́. Dákun fún mi ní búrẹ́dì 200 àtẹ̀pà méjì. Tí ọmọ mi tí mo ránṣẹ́ bá ti dé, ìbọn mú Owó dà. ó tí ẹ̀ tí ìfún mi lọ́jà náà ti sáré béèrè owó ń fún ọ lówó. Mìíràn dúró ìtẹ́ ti jẹ kalẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí tó wá fi kún. Ẹ fẹ́ sọ mí dàbí mo ṣe dàkẹ́ kí n do lórí burúkú bíi ti yín. Kí la gbé kí la jù? Ìní jẹ́ ọ lówó. Àtẹ tí mo ti jẹ àtẹ tí mo fẹ́ rà ní ìsìn gbogbo ẹni màá mú wá dákun torí ọlẹ́bí òní pọ̀. Ṣàánú mi. Àmọ́ kan tẹ́sí fọ́lọ̀ ní ti tọ́lọ́ fi sọ yín lórí burúkú ẹ̀sùn kó ti yín rán mi. Gbogbo báwọn náà láti tàbí. Pa àwọn. Ìyá mọ̀ sọ mí bí lójú àmì ìlú. Ẹ wá bò mí bọ̀. Ayé àdá nínú bẹ́ẹ̀ ní dá omi ṣẹ̀wọ̀. Ẹ̀bẹ̀ ni mo bá yé kàn má ṣe bínú mi. Sindimahie Yeri wala nje wala hiye wala hiye Èmi àjẹkù fúnra ara mi. Ẹgbẹ́ mà gùn mí o. Ìyá àtàdà. Èmi ni mo wá bọ̀ fún ìrànlọ́wọ́ pé kó jẹ́ kí ọmọ rẹ ràn mí lọ́wọ́. Ọwọ́ á sọ fún mi pé pẹ́pẹ́sẹ́ o, ọmọ rẹ ò lè ràn mí lọ́wọ́. Kò burú. Ṣebí torí pé ẹ lówó, ẹ sì rà láàfíà tẹ́ fi ń lò ní. Nígbà tí mo bá gbé àgbàná lé yín lọ́wọ́. Tí mo fún yín láìrojú ẹ̀ráyè tí ò ní jẹ́ kó máa lákẹ́dúró fárí láíláí tí mo bá gbé lé yín lọ́wọ́. Nígbà náà lára yín ó tó balẹ̀. Gbogbo tí mo bá wá sẹ́ńbì lónìí ó ti dàṣẹ́gbé. Igúnnugú ẹ̀yà jẹ́bọ ayé àkàlàmàgbà ẹ̀yà jòkó àjẹ́dùn. Igúnnugú ò ní jẹ́bọ kórojọ́ àkàlàmàgbà ò ní jòkó kó sẹ́wọ̀n. Adé afúkọ̀gùnkọ̀gùn ọ̀nàrún lọ́jọ́ tó gbàgbà yìí. Ó pẹgbẹ̀rún èèyàn. Ó ní gbogbo ẹni mo bá pa lónìí àpàgbèrè gbogbo tí bá wá ṣe hàn yín lónìí ó ti dàṣẹ́gbé. Tó bá rí bẹ́ẹ̀. Oògùn rèé abẹnú gọ̀ǹgọ̀. Àtàndá o, ayé rẹ rèé o, àlàáfíà rẹ rèé, gbogbo tó fi ń ṣe ọgbọ́n ìmọ̀ àtòyé rẹ ni mo kó síbí. Tí mo bá ti gbé kọ́ọ̀kì báyìí, ó di gbére. Àbákú laṣọ awo, kọ́ ọ mọ̀ ṣe bí agánagàn, kọ́ ọ mọ̀ ṣe bálabàlá, kọ́ ọ mọ̀ gbọ́n táráyé ń wí mọ́, àwọn ẹbọra ni kọ́ ọ lọ́ mọ̀ bá ṣe. Ìwọ àti ìyá ẹ̀ ní ṣerú ẹ̀ mọ́. Oh no. Lọ́jọ́kọ́jọ́ tínú mi bá yọ tí mo wò pé kí n tiẹ̀ wá sí ọ láàánú tí kinní ìbá sọ̀kalẹ̀ ọjọ́ ló tó bára ayé ṣe ṣùgbọ́n tí kinní ìbá sì wà lóbi tí mo gbé kọ́ yìí wọn bá àwọn ẹbọra ṣe ń sùn owó rẹ̀ ń ẹlẹ́mọ̀ fi wà rán. Anamọ̀láì mọ́rẹ́ dání. Ẹ̀yin la ó gbà sọmọ báàlì. Ayé tótó. Ẹ̀yin lọ pàtẹ. Ẹ̀yin alága. Ẹ̀yin la ó gbà sọmọ báàlì.
Ẹ̀jẹ̀ kojú mi ṣe ìbà ní mojú. Ẹ jọ̀ọ́ ọmọ mi ni mò ń béèrè. Mo fi wọ́n sílé láàárọ̀ kí n tó jáde ni. Mi ò lè sọ bóyá wọ́n wà ní. Ilé ni mo fi wọ́n sí kémi tó jáde sọ́ọ̀ sínú ilé ni. Mi ò mọ̀. Ok, abẹ́yìn ló mọ wọn. Mrs. Ọlálẹ́yẹ. Mo ti ń wá wọn. Ṣé kò sí? Kò sí ọ̀nà kò sí. Wọ́n ní. Ẹ lè rán mi. Ẹ rán mi. Ẹ má jẹun wọ́n yín. Mo máa jíṣẹ́. Ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ wọn. Ẹ wo àwọn náà ń bọ̀ ẹ̀. Ó ti dé ni. Mo ṣe ń bọ̀ náà ni mo rí ọkọ wọn láwọn ń bẹ̀rẹ̀. Bóò ni Àtàndá? Ẹ mọ̀ fún ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta ni. Bọ́lá ti tọ́ báwo níbi tó lọ? Dáadáa ni ẹ wo bákan náà tún ni o, wọ́n ní kí n tún padà wá ni. Mr. Láyọ̀dé ò wá fún ẹ ní iṣẹ́ rárá. Mo wà lágbára o. Àyìnlá àbó rí nǹkan. Mọ́mì ṣàlàyé fún mi nígbà tí mo dé. Wọ́n sọ fún mi pé ẹ nídìí owó kan. Àmọ́ táìmù gbà yẹn mi gan mi kò sówó lọ́wọ́ mi. Ìyẹn ti lọ, mo ti gbàgbé yẹn. Èmi náà dé jẹ àwọn gbèsè kan nígbà yẹn. Ṣé gé tàbí àmọ́ nísìnyí báyìí mo wá pé kí n bá yín gbé owó yẹn wá. Kì í wá àsìkò lásán mo fẹ́ fún yín o. Mo fẹ́ fún yín ló tó máa tó yín ṣe business. Ṣé ti gbọ́n? Èmi mo ní owó 20,000 náà mo ní kó fún mi nígbà yẹn. Àyìnlá. Ẹja fọpẹ́ fọ́lọ́run. Ṣé wọn kọ mi mo dúpẹ́. Ìlú ò ní tánwọ̀ rẹ lágbára. Gbàbí kí n gbàbí ibo ló yá sí Yàbálẹ̀. Bọ́lá. Nǹkan ti ṣe mí. Mo ti fọwọ́ ara mi ṣera mi, nǹkan ti ṣe mí. Wo mò ń bọ̀. Ayé bínú kan wọ́n dá kan sómi. Ayé bínú iyọ̀ wọ́n dá ṣe rúpẹ́. Ayé akáni kò bẹ́ ní kálá. Ayé àdáni kò bẹ́ ní dá orí ṣanwó. Orí yẹn. Come on, ayé tó tó ẹ̀yin ló padà ẹ̀yin alága ẹ̀yin arúgbó sọ̀rọ̀ balẹ̀.